ẹ̀rọ́jú ayé abẹ́ òrí ẹ̀rọ́jú ayé abẹ́ òrí ta ni mo fẹ́ fọjọ́ òní kí ta ni mo fẹ́ fọjọ́ òní kí ẹni bí ẹni ọwọ́ náà ní Abdulrasaq Usman DJ Abdul ayájọ́ ọjọ́ òní ló wá sílé ayé happy birthday to you ẹ̀mí tọ́sẹ̀ yìí àṣẹ púpọ̀ ọdún láyé mo ní kó pẹ́ bí mo pẹ́ ti pẹ́ o kó pẹ́ bí mo pẹ́ ti pẹ́ ìgbà ọdún ìṣẹ́jú kan náà ló jẹ́ òní làyájọ́ ọjọ́ tó wá sílé ayé Abdulrasaq máa dàgọ́jọ́gọ́ ọjọ́ ikú òní pa ọ́ onídẹ́pọ̀ ẹ̀gúsí lọ́lá ọlọ́run àláùrà ikú ẹ̀pẹ̀ta lójú ràn kó gbó kó tọ́ bàbá Mahir àti Mahira wíníwíní lójú orogún èjì wọ̀wọ̀ lójú ìyá rẹ̀ ó bẹ́ kìjì ó bẹ́ kẹsẹ́ ó fẹsẹ̀ méjì bẹ́ sílẹ̀ alákìsà èjì rẹ̀ sálákìsà tó nígbà sọ bùnmi kí n bá ọ̀rẹ́ lé o yìnbí kí n padà lẹ́yìn rẹ̀ ọ̀kan ni mo fẹ́ èjì ló wọlé tán mi wá ọmọ méjì náà ní owó ra wọn ọkọ Rúkàyà ọmọ wọn ní igbó ńlá ìyá àbẹ́jì ẹ dákun ẹ bá ń tọ́jú Jídé Abdul ọmọ Ọ̀fà ọlọ́fà mọ̀jọ ni wọ́n ọ̀làlọ́mí ọmọ abísùjó kọ ìjàkadì kátàkìtì ńlọrọ tọ́fàtọ́fà ọ̀làlọ́mí mo rí mo dáṣà kẹ̀mbẹ́ ìyẹ̀rù ọ̀kí mo rí mo dáṣà kẹ̀mbẹ́ kù kó mọ́ká mo rí mo dáṣà lámì lábẹ́ lápá ó dẹ̀rọ lára mi ó má jẹ́bẹ̀ òjìnlẹ̀ lápá mi okùn kì í joyè lọ́fà kó mọ́ká mo pẹ́ lọ́fà mi ò jẹ́jẹ́ nǹkan mọ́ ọmọ búre láàárẹ̀ ìkan ò gbọ́dọ̀ jù kan lọ́fà bí kan bá jù kan ogun ní ń dá sílé bàbá wọn Abdulrasaq bó ti wù kó pẹ́ láyé tó onítànáwó sàré ọmọ onífojú sunkún ọmọ láyé ọmọ náà ní òjògùn ẹ̀yìn àtiwọ́ àtìyàwó rẹ̀ ẹ̀mí tó sọdún èyí á ṣe púpọ̀ ọdún láyé happy birthday to you.